ọjọ́ pé tàbá dá ìgbà kò ní sú wa kò ní rẹ̀ wá látàrí àti máa yànnàná òwe Yorùbá fún gbogbo ọmọ kóòtù òjíire káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la máa ń gbà rí òwe Yorùbá. Àwọn òwe Yorùbá tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ló bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló bí òwe yẹn jáde. Ẹ jẹ́ ká gbé òwe kan yẹ̀ wò. Wọ́n ní Ṣìyàn Bọ́lá tó kọ Akíníyì sílẹ̀ ọmọ náà ló ń bí òun. Bẹ́ẹ̀ ni. Ẹ sáwò bàbá. Ṣìyàn Bọ́lá tó kọ Akíníyì sílẹ̀ ọmọ náà bí òun. Ní ìlú kan nílẹ̀ kóòtù òjíire kódà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú náà wà. Ọkùnrin eléégún kan wà ńbẹ̀ Akíníyì ni wọ́n ń pè é. Ó lóògùn tí èèyàn tó bá ń ṣòwò ọ̀jẹ̀ tí ò lóògùn kà lọ́wọ́ kó sí ara rẹ̀ lóru kiri. Òwe náà ni bàbá. Òwe ni tó ń ṣòwò ọ̀jẹ̀ tó ò lóògùn kà lọ́wọ́ kó sí ara rẹ̀ lóru kiri. Ọ̀gbọ́n tí wọ́n ní àsọdẹ ẹ̀ lóró àsọdẹ ẹ̀ lóògùn kà bọ́dọ̀ ń bá kúre kò ní sùn rè. Bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ kájú ọ̀kájú ara ẹni. Gẹ́gẹ́ bí mo ti ń bá bọ̀ ẹ̀ ń bá lọ ló bá kú. Eléégún ni arákùnrin tá à ń pè l'Akíníyì ó sì lóògùn gan pẹ̀lú. Ó níyàwó kan Ṣìyàn Bọ́lá ni à ń porúkọ ìyàwó náà. Eré ni àwàdà ni Ṣìyàn Bọ́lá mà kọ Akíníyì sílẹ̀. Inú ìlú náà ló ti lọ fẹ́ ọkùnrin míì. Bàbá yẹn wá rẹ́rìn-ín ìyá Akíníyì. Kò ṣe méní kò ṣe méjì Ṣìyàn Bọ́lá bímọ kìíní níbi tó lọ ó kú. Ó bí kejì ó kú. Ó bí kẹta ó gbẹ́mìí. ọdún fèmí sọ́rẹ̀ ó tún kú. Ọdún yí gọdún oṣù yí gọṣù. Eégún Akíníyì wá jáde wọ́n fẹ́ lọ jú fọ́ba gẹ́gẹ́ bí eégún ti máa ń ṣe lọ́dọọdún. Wọ́n wá gba ojúde ẹni tó gba ìyàwó Akíníyì tó gba ìyàwó bàbá eléégún yìí wọ́n jó babẹ̀ àwọn onílù wa ti kọ̀ǹgọ́ ojú ìlú. Wọ́n ní Ṣìyàn Bọ́lá tó ka Akíníyì sílẹ̀ ọmọ náà ló ń bí òun ọmọ náà ló ń bí òun Ṣìyàn Bọ́lá tó ka Akíníyì sílẹ̀ ọmọ náà ló ń bí. tó o ti róko kúnlẹ̀ kó tó gbé pàṣẹ o mọ̀rú ọkọ tó o ní pé ewé dayé pọ̀ ni ìṣègùn nílé ìyá ewé ń jẹ́ nílé bàbá tọ̀tútòsì ló fi jáwé àjálà ọwọ́ àkọsílẹ̀ àfìgbà tí Ṣìyàn Bọ́lá padà sọ́dọ̀ Akíníyì ló tó bímọ ró bẹ́ẹ̀ ni àfìgbà tó padà sọ́dọ̀ ẹ̀ ara àwọn òwe tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ló bí òwe yẹn téèyàn bá fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá tó fẹ́ ṣe kọjá ìyára rẹ̀ ìgbésẹ̀ tí ò yẹ kó gbé tó bá gbé wá fi ẹlẹ̀ wọn máa wọ ẹ̀ràn ni àpàrọ̀ òrùbẹ̀ bó lóru bọ́rọ̀ rẹ̀ bá ti rí Ṣìyàn Bọ́lá ẹ̀kọ́ Akíníyì sílẹ̀ ọmọ náà ló ń bí òun. àbí. Àṣé gbogbo ìgbésẹ̀ tẹ́lẹ̀ ọ̀fà gbé láyé yìí ó bẹ̀lẹ́dà rẹ̀ léèrè. Abilẹ̀ dá léèrè ni abilẹ̀ dá léèrè. àwọn òwe tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ló bí Yorùbá nù. Ṣìyàn Bọ́lá tó ka Akíníyì sílẹ̀ ọmọ náà ló ń bí òun. Ìdílé ọ̀rọ̀ ni o. wọ́n fi sọ òwe yẹn òwe onílù tó gbé síta tí gbogbo wa fi ẹ̀kọ́ sínú ẹ̀. Ó fẹ́ wí kí ló fẹ́ wí àti ó fẹ́ gbé mi lé. Wọ́n sì bẹ̀rẹ̀ wọ́n sì sára wọn jẹ́ kí ló fẹ́ wí. ó máa bẹ̀rẹ̀ nìyẹn ṣàmọ̀ pé kó tó di pé àkóò nílé náà ìyá náà fọmọ wọlé ló gbé kiri náà funfun fún mi pé kí n gbèsè táwọn pé mo ti múra bí ìmọ̀ Yorùbá gidi. Ọ̀yọ̀lá rẹ̀ ọmọ Yorùbá lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ lọ́wọ́ mi lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ lọ́wọ́ mi. Ibi tí àwa ọmọ Yorùbá gidi tó bá ti sọ̀rọ̀ náà sọ fún náà kó ṣe pẹ̀lẹ́. Oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bọ́ wà ìfẹ́ jẹ tòní àsọ wípé ẹ ṣe ẹ wá mọ́ gbàgbé YouTube channel wa Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba TV ẹ máa bá wa wà wọn fọ́nrán yìí ẹ bá wa sọ fáwọn èèyàn yìí kéèyàn kó sọ fún yàn mẹ́wàá kéèyàn kan yòókù ló tún sọ fún yàn mẹ́wàá ọmọ Yorùbá ni wá a sì lásà alédè amọ̀tọ́jú ṣe ebe rí mi àmàrà mọ́ òṣèré dúdú tí mo kàn dẹ́dẹ́ ọ̀dà ẹ tún bá láǹfà láti ti bá wa pàdé ní ọjọ́ rẹ̀ kò wá ní pẹ́ kò ní jìnnà ṣé wá ra àwọn òwe ẹ̀sìn ọ̀rọ̀ yìí
kó tiẹ̀ tó di pàwọn agbó àti ẹ̀wà mọ́ sọ̀tọ̀ wá mọ́ gbé sí orí YouTube channel wa èyí kò ti kà á ẹ ti mọ tó wà ń bẹ́ẹ̀ gbogbo tá à ń pò pò tẹ̀ ẹ̀dá tó dàbí pé dánni gbogbo ẹ̀ lọ́wọ́ àánú òwe ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ó wà ní apá kìíní ó wà ní apá kejì kódà ó wà ní apá kẹta gan apá kẹrin sì rèé ń bọ̀ lọ́nà kéde ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí ó lè fi kàn sí a ní WhatsApp ẹ bá sì ti kàn sí a lọ́gọ́ báyìí láti dá yín lò ṣé ká bá yín mú wá ni àbá yín mú wì wá ogo bí tẹ́ ẹ bá wà á fi ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ lówó tí ò wá gani lára ni ẹ má gbàgbé o ẹ bá wa subscribe sí YouTube channel wa Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba TV ire.